Only Jesus TV. Eré má dẹ̀ tún gbẹnu tán Àgbàlá Gabriel láàrin àwọn ìyá méjì yìí ẹ wo ohun t'Àgbàlá Gabriel dánwò ìyá eléyìí tẹ̀ ń wò yìí ọmọ mẹ́rin nìyá yìí bí o ṣùgbọ́n kí ló fa ìpínyà òjijì láàrin àwọn àti ọkọ wọn nínú fídíò ilẹ̀ ó ti gbọ́ o Àgbàlá Gabriel níbo ló ti bá wọn pàdé nínú ọjà ni ọjà abo ni kí ni ìyá yìí gan ṣe kí náà ń tà tó fi ń bọ́ ọmọ mẹ́rin gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fídíò ìṣẹ́rí ìyá eléyìí ní tiwọn ọmọ méje nìyá yìí bí o nínú ọmọ méje wọ́n ní mẹ́ta kú ẹṣẹ mẹ́ta ní àbí mẹ́rin ìdáhùn bẹ nínú fídíò yìí ẹ gbọ́ lẹ́nu ìyá gan fúnra wọn bí Àgbàlá Gabriel ṣe béèrè lọ́wọ́ wọn opó nìyá yìí ọmọ bíi mẹ́ta tó kú lọ́wọ́ wọn nínú wọn méje nǹkan bẹ nínú ayé yìí ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ viral gan mò ń padà bọ̀ àádìjọ dá sí ó yá lókè lọ́hùn. ẹ má bọ̀ sọlá fi ẹ lè wà gbogbo ẹni tó máa kíkó oríire ní oṣù ẹ jókòó báyìí. Yes, sir. mo ti máa ń wò yín ní ìwòrò ẹgbẹ́ sẹ́sẹ̀ ẹ súnmọ́ bí mo ti máa ń wò yín ní ìwòrò bóyá lẹ́ẹ̀kẹrin lélẹ̀ màá rí tẹ́ gbé ilé ìdání àbí Bẹ́ẹ̀ni sir. ẹ máa ń gbé ilé ìrù Bẹ́ẹ̀ni. ṣé ọjà tẹ́ ń tà rí Ọjà tí mò ń tà náà nìyí bí mo ṣe ń tà náà nì. láti ọdún wo A ti tó bí ọdún 4 tí mo ti ń tà bẹ́ẹ̀ náà mo fi ń bá wọn mọ. ọjà ilẹ̀ fi ń bá wọn mọ́ Bẹ́ẹ̀ni. ṣe ẹ ní ṣọ́ọ̀bù síbí kan tẹ́ máa lọ ń kó ọjà ńlá ń bẹ̀ ní láti ta ilé Ṣọ́ọ̀bù yìí ní ṣọ́ọ̀bù àwọn ilé ìbí bá ti lọ gbà lọ́dọ̀ kọ́sítọ́mà mi máa jánu tírè àwọn ẹ̀rọ màá sì ra tó bisikíìtì níwọ̀n bá. ẹ ní sùúrù like ṣé gbogbo tẹ́ ń tà ní báyìí Gbogbo tí mò ń tà nì. tí n bá rí ní wòrò mo máa rí tẹ́ máa ń gbélé ẹgbẹ̀rún náà wọ́n máa ń gbé ilé ìrù wọ́n wá gbé kan sọ́wọ́ sẹ́yìn tẹ́ máa ń gbé sọ́wọ́ ni Ẹni tí mo máa ń gbé sọ́wọ́ nì. ẹgbẹ̀rún mo wá ọ̀sán yìí mo wá ní kẹ́nìkan lọ wòrò bẹ́ẹ̀ rí obìnrin kan báyìí tó máa ń gbé bisikíìtì rù ẹ jẹ ó yá ẹ polówó ẹ ṣe máa polówó. Ẹ ra bisikíìtì ẹ panu o súwìtì wá o ó ń lé kó ń lé kàtà ẹ bá mi rà o owó kékeré ni ẹ bá mi rà o. súwìtì wo ni ilé Ó kàtà ń lé bẹ́ẹ̀. kó ń lé kàtà o ẹ eléyìí má bọ̀ lé ẹ má bọ̀. kó ń lé kọjá ní. now ṣe rí ní tá à ń sọ̀rọ̀ o ẹ bá ń ṣí ẹ o ẹ má bọ̀ ohun tá à ń sọ̀rọ̀ o ohun tí abiyamọ fi lè máa gbẹrú eléèrú súwìtì àti kíni Bisikíìtì àti sísìn. kò tiẹ̀ sí ẹ̀ kankan bẹ́ẹ̀ kí lè máa fi ṣọ́pọ̀ mẹ́ra ẹ̀ ní. Páálí mo fi tẹ́lẹ̀ ẹ̀dá ẹtú ẹdín ẹtú Ó nìyí. Tó bá ti ń tàn tó lọ ra dọ́sìn kan sí. so páálí lẹ máa fi Bẹ́ẹ̀ni. ṣé nǹkan wà ní páálí Kò ni sí ọ̀kan nù páálí o. Mo fi Ẹ gbà tẹ́lẹ̀ mí. kó lè bá a ga mo fi tẹ́lẹ̀ ni. ẹ má fi tẹ̀lé abẹ́rẹ́ rí nǹkan ni Mo fi tẹ́lẹ̀ ni. abẹ́rẹ́ rí nǹkan ni Kó lè bá a mọ rí mọ rí. ẹ̀mí ń tẹ̀ ẹ fi ike tẹ́lẹ̀ Mo fi àwọn tẹ́lẹ̀. èèyàn máa rò pé bisikíìtì pọ̀ nú ẹ̀ ní. Kò sí bisikíìtì kankan bẹ́ẹ̀. Tí n bá ti ta dọ́sìn kan tí ó bá ti kú bíi 4 ní tòun máa lọ ra dọ́sìn kan. ẹtò padà èló lẹ ti pa lẹ́nì Gbogbo owó tí mo pa náà nìyí. èló ní 400 600 800 1000 12 14 16 18 1009 Bẹ́ẹ̀ni. 1000 ṣe 2000 àbí 19 so owó tẹ padà ṣe gbogbo owó yìí sì ṣe ẹ̀yin lẹ́ni Èmi kọ́ mo ní máa san owó dọ́sìn kan sí ìsìn tí mo gbà. ẹni sùn nínú owó ìbá ìsìn ẹ san owó ń bẹ owó wò lẹ fẹ́ san bẹ Máa san owó dọ́sìn kan sí ìsìn tí mo gbà láàárọ̀ máa san níbẹ̀ 1000. èló nìyẹn Tí n bá ti san 1000 níbẹ̀ ní ìsìn owó kù 900. so ẹ̀yin lẹ 900 tó kù Èmi ni mo ní 900. èló lèrè tẹ ẹ máa ń rí lójúmọ́ tẹ bá kiri sweet àti biscuit ẹ yẹ tó padà ẹ sáré tó bó lẹ ṣe ń tò ẹ tò kí n rí so èmi rò kọjá pọ̀ nú ẹ̀ ní bóyá bó lẹ ṣe tó mo fẹ́ rí ó yẹ Tí n bá òní. ti fi kẹtẹ́lẹ̀ báyìí màá wá mú páálí màá da orí páálí kodò. Kí lè bá àmọ́ rí náà rí. kán lè rí ìrìn ṣé ẹ lè gba ọjà tí ọkùnrin kìíní rẹ Àwọn ò lè fún mi. kí ló dé Wọ́n ní àwọn èèyàn bá ṣe máa gbówó àwọn lọ́nu. Wọ́n ò lè fún mi. èló lọ́jà tẹ máa lọ ń gbà láàárọ̀ Ọjà tí n bá ti gba ọjà láàárọ̀ màá Bí gbà. èló? Ọjà 3000 màá gbà èló láàárọ̀. lẹ́wàá pa lérè tí yín lójúmọ́ Èrè ti tèmi lójúmọ́ mo lè rí 19 mo lè rí 24 tọ́jà bá yá tí mo bá ń sáré lọ rà padà mo lè rí 24. bẹ̀t ẹ kiri ẹ̀mí yóò fẹ́ gbọ́n o Ó dìrọ̀lẹ́ kí n tó lọ ilé dádì. Ó Lá- dìrọ̀lẹ́. láti àárọ̀? Láti àárọ̀ ó dìrọ̀lẹ́ kí n tó lọ ilé. ọmọ mẹ́rin lẹ́bí Ọmọ 4 ọmọ mẹ́rin bẹ́ẹ̀ ni sà. ṣé àwọn ọmọ yóò ti dàgbà ni Wọ́n wà ní primary school wọ́n lọ primary school. primary school ọmọ ọdún mélòó Ọmọ ọdún 12 ń bẹ́ẹ̀ Ẹ̀hẹ́. ọmọ ọdún 9 ọmọ ọdún 7. ọkọ yín ń kọ́ ẹ̀tọ́ bisikíìtì yín mo fẹ́ rí ẹ̀tọ́ ẹ wo obìnrin yìí àánú ẹ ṣe mo ní ọ̀sán yìí mo ní ọkàn mi sobìnrin yìí lánàá mo ní ìwọ náà sàmì kan olóore rẹ máa rí nà rí ọ ẹ máa sọ mi dẹ́wà pé my helper locate me ohun táyà máa kọ nìyẹn o gbogbo ẹni tó ń wò ó láàrin 7 days olóore rẹ máa wá ọ rí ohun tó máa sọ ni pé my helper locate me my helper ok ẹ mà ti ń tó Bí mo ṣe máa ń tọ́. lẹ́yìn oní máa fi pálí lẹ́fi tẹ́lẹ̀ Pálí mo ó fi yá tẹ́lẹ̀. òní Pálí mo fi tẹ́ kán lè ṣé ẹ máa ń tọ́ sweet náà síbẹ̀ Mi ò tó sweet sílẹ̀. Ó yá, máa tó bó lẹ ṣe ń tò. Inú tirẹ̀ ni sweet máa wà. ó yá ẹ tó tàbí bisikíìtì lélẹ̀ Bẹ́ẹ̀ni, a máa polówó ẹ̀. ẹ wà polówó ẹ̀pẹ̀ ẹ̀ra ṣé tẹ bá gbé lọ́wọ́ ṣé ọwọ́ òkè ń ròyìn ni Dádì, ó ti affect ọwọ́ mi gan. ẹ́ Ó ti affect ẹ̀. Torí ìgbà míì tí n bá ti délé báyìí,
mo lè máa ṣe nǹkan lọ́wọ́ apá yóò kàn án mi kán torí pé ojoojúmọ́ bí ìṣe ka ni bí ìṣe ka ọwọ́ ni tí màá fi gbé tray tí rọ̀. ẹ jẹ́ ìwò gbọ́dọ̀ ká ẹ wá polówó ó yá ẹgbẹ́ náà ẹ ti pa 19 lẹ́nìí mo ti pa 19. ẹ dẹ̀ sanwó. bẹ́ẹ̀ni. ó yá polówó. sweet rẹ o sweet wá o ó lé kán lé kàtà lélẹ̀. sáwọn èèyàn máa ń rí yín ní wòrò. wọ́n máa ń rí mi wòrò. dáadáa èmi ti rí yín mo rí yín. wọ́n máa ń rí mi wòrò. gbogbo ẹ̀yin tẹ́ máa ń rí wọn ẹ kọ́mẹ̀ntì o ẹ máa sọ pé olóore mi wá mi rí my helper ló gbogbo ẹni bá kọ ọ̀rọ̀ yìí láàrin ọjọ́ méje wo olóore rẹ gbogbo bí ó bá wà ọ̀run lè sọ́dọ̀ ẹ ó máa ṣe ọ́ lóore yóò dẹ̀ ṣe ọ́ lànà ta bisikíìtì ní alábàárù mọ́ kiri ọjà mọ́ kiri mi ìṣeré kiri ọjà mọ́ ni kiri bisikíìtì mọ́ ni mò ń sọ fún yín kiri mọ́ báyìí ó ti dópin báyìí ẹ má bọ̀ ó ti dópin ẹ má bọ̀ ẹ má jò dànù ẹ má bọ̀ kiri mọ́ ṣé ẹ gbàgbọ́ kiri mọ́ ṣé ẹ gbọ́ kiri mọ́ èló lè fẹ́ pa gbogbo eléyìí èló ni abẹ ọmọ mẹ́rin èló ni abẹ ọmọ fẹ́ rí pẹ̀lú gbogbo eléyìí bóun náà ṣe fẹ́ ṣayé bóun ẹ wá bí ọkọ yín kọ́ ọtí di pọ́ọ̀tì kí ló dé ọtí di pọ́ọ̀tì kí ló dé ìgbà tí ó bá sówó tá a fi jẹun ọ̀rọ̀ owó náà ló kọ́kọ́ ti ẹ̀dá jálẹ̀ ó lè ní kémi ó gbé mẹ́ta kó wọn ó gbé yọkan kò ní sẹ́ lọ́wọ́. sáwọn náà lè yín bọ́ta ni. nígbà tí yá yìí pọ̀ ni mo bọ́ta ìgbà tí yá yìí ti pọ̀ jù ni mo bọ́ta yóò ní kí n gbé ọmọ mẹ́ta kó wọn ó gbé yọkan gan kò tó lè dá tọ́ kò tó lè dé yọkan tọ́. iṣẹ́ wo làwọn ń ṣe ń tiwọn. dírẹ́fà ni wọ́n wa mọ́tò ni wọ́n wá. ẹ̀ẹ̀jà bí. ọ̀rọ̀ oúnjẹ jíjẹ inú ilé iná ló fàjà láàrin wa tó fi ní kí n máa lọ tí mo fi kó bọ́ta. ẹ ra ànúgbà ṣé tẹ bá ra ànúgbà ṣé padà lọ sọ́dọ̀ ọkọ yẹn máa bọ̀ ṣé padà sọ́dọ̀ ọkọ yín mo fẹ́ kẹ́ ẹ padà sọ́dọ̀ ọkọ yín kí ló wù yín láti máa ṣe mi ìfẹ́ kẹ́ ẹ takí ní ìmọ̀ kí ló wù yín láti máa ṣe. ó wù mí kí n gba ṣọ́ọ̀pù ni ó wù mí kí n gba ṣọ́ọ̀pù kí n ra ọjà síbẹ̀ irú ọjà wo kí n máa ta ráìsì kí n máa tẹ̀wà epo pupa ẹyin gbogbo nǹkan tẹ́nu jẹ́ kí n máa tà níbẹ̀. ẹ dẹ̀ rí ànúgbà àmì Jésù èló lè fẹ́ pa gbogbo eléyìí. mo fẹ́ tánú. lájẹ́ tí Nàìjíríà wáyé mo fẹ́ káwọn èèyàn mi ṣe yín láàánú gbogbo ẹni sọbìnrin láàánú ilẹ̀kùn anútàyìn náà kan yóò ṣí kí oṣù yìí tó lọ tán ẹ rí àmì ẹ rí ọwọ́ ntẹ́ ẹ bá ṣe fóbìnrin àánú obìnrin ṣe mí nú òrùn mo ti rí bí ẹ̀mẹ́ta ó máa gbé lọ́bẹ̀ máa ṣe bisikíìtì wọn ta ni ẹni tẹ́ ta bisikíìtì kí ló fẹ́ pa ń bẹ̀ báyìí àánú mi ṣe wọn ẹ rí ànúgbà ẹ rí ànúgbà ẹ rí ànúgbà ẹ rí ànúgbà mo fẹ́ ká ṣàánú wọn sẹ́ẹ̀ ní àkáǹtì. àkáǹtì. ṣe lákáǹtì. mo lákáǹtì dádì. irú àkáǹtì wo lẹ lò. First Bank ni mò ń lò. ó yá ẹ wá fún mi lákàtà ṣe é mọ̀ lórí. nígbà tí mo fowó bẹ́ẹ̀ mo ti lò ó ti pẹ́ ṣùgbọ́n mo mọ̀ lórí o. ẹ mú wa 3237074475 ṣé àkáǹtì yín ni. bẹ́ẹ̀ni sá mo fẹ́ pè sáyé ni o. bẹ́ẹ̀ni àwọn èèyàn ó dẹ̀ ṣàánú yín. àkáǹtì mi ni. tẹ bá rí àánú gbà kí lè lẹ́sẹ̀. màá gba ṣọ́ọ̀pù màá ta ráìsì màá tẹ̀wà epo pupa òróró ẹ ṣọ ẹ bá mi ṣí àfídíò obìnrin ẹ̀yin tẹ́ ẹ ní 50 ẹ fún ẹni ní 20,000 ẹ fún ẹni 10,000 ẹ fún ẹni 5,000 ẹni ní 1 million ẹ fún tí obìnrin bá rà àánú wọn máa sí ṣọ́ọ̀bù kì í ṣọ̀lẹ èyí ó ti di pé obìnrin tó wà very agile ni ó wà very agile ọ̀rọ̀ nípa ilé ọkọ wọn máa rí sí i bẹ́ẹ̀ tí ń tọ́kọ́ bá mi jù ní pé kókó rí àánú gbà wóróbo lélẹ́yìí kí lélẹ́yìí fẹ́ dà báyìí ẹ jẹ́ ń pè àkáǹtì yín àkáǹtì tí ẹ máa sọpọ́tà àkáǹtì ẹ̀yin lẹ́ni gangan ẹ ṣúọ̀ ẹ̀yin lẹ́ ń jẹ́ Ọmọlájà Olúwakẹ́mi Ọmọláyọ̀ First Bank Ọmọlájà Olúwakẹ́mi Ọmọláyọ̀ First Bank 32 ẹ bá pè fún mi 32 70 kọ́ o 32 37 07 44 75 again 32 37 07 44 75 lẹ́ẹ̀kan sí 32 37 07 44 75 ẹ pè lẹ́ẹ̀kan sí 32 37 07 44 75 Ọmọlájà Olúwakẹ́mi Ọmọláyọ̀ First Bank ẹ kiri túwìtì mọ́sẹ́ ẹ gbàgbọ́ mo gbàgbọ́ ẹ gbàgbọ́ tí ó ṣẹlẹ̀ láàrin 12 hours kò yé mi náà sísìn ohun tí ó ṣẹlẹ̀ sí láàrin 12 hours kò tí ì yé mi náà bẹ̀tẹ̀ kiri bisikíìtì mọ́ Ọlọ́run lo gbogbo àwọn tó máa wò ó láti gba ọjà ilé ìfò lórí yín ẹ ti gbọ́ àbíkẹ́lẹ́ ẹ̀ra sweet ẹ̀ra kíní ẹ̀ra sweet ẹ̀ra kíní sweet ṣe ló lẹ́ ń tà 400 naira báyìí 400 naira ṣé ilẹ̀ ṣọ́ọ̀pù ẹ fẹ́ sọjà tẹ bá rà nùgbà. tí mo bá ti rà nùgbà máa gba ṣọ́ọ̀pù wàhálà ìtì ó ti pọ̀jù fún mi wàhálà ìtì pọ̀jù fún mi máa délé ogun gan òkára ríro mọ́ ogun òka mọ́.
Ogun kára yóò mọ̀. Ẹ bá ń ṣí ẹ̀ gbogbo ọwọ́ tó ṣí ẹ̀ ẹ fi ọwọ́ yín gba orí yín. Ẹ wá máa kọ́ síbẹ̀ my helper locate me my helper locate me ẹ rí àná Ọlọ́run ó yẹ bá ń dàn lọ́wọ́ bobìnrin òun ló kàn ní tán bá ti rí lọ́la màá jẹ́ mọ̀ ní tán bá ti rí màá jẹ́ kẹ́ mọ̀ ẹ bá ń dàn lọ́wọ́ bò kọ́ lọ gba ṣọ́ọ̀bù kó yẹ kiri bisikíìtì mọ́ ẹ rí àánú bá wò ẹ rí àánú bá wò àkáǹtì yín lẹ́ẹ̀kan sí 3237074475 3237074475 First Bank Ọmọlájọ Olúwakẹ́mi Ọmọláyọ̀ ẹ palẹ̀ ọjà yín mọ́ ẹ palẹ̀ ọjà yín mọ́ ẹ kú pàgọ́ báyìí ẹ yọ gbogbo kíní kúrò ìgbẹ́rí kíní mọ́ ó yẹ ya ẹ yọ kúrò ẹ já gbogbo ẹ̀sùn ojú kan náà ẹ ta mọ́ ẹ ta gbélé mọ́ ẹ ṣe ń bẹ́ẹ̀. ṣé ibi wọ́n sin ọkọ yín sí ni ibi wọ́n sin ọkọ yín sí ni ọkọ yín gangan lónìí léyìí ọdún kelo tí wọ́n kú ni ọdún keje ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ pàdánù ọmọ mẹ́ta ọmọ mélòó gan lẹ bí ọmọ méje lẹ bí mẹ́ta dẹ̀ kú mẹ́ta dẹ̀ kú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n bí ọmọ méje ọmọ mẹ́ta dẹ̀ kú ṣé ilé ọkọ yín lélẹ̀. bẹ́ẹ̀ni o òjòjò jàjàlá báwọn. ẹni gbogbo bíi ti wó tán ẹ ló ń jò ọmọ yẹn kó mẹyìn ẹ máa ra mọ yàrá tẹ́ sọ pé gbogbo pẹ̀ ń sun dà ẹ́ lẹ́ ń sun bìkan pé ó ti wá pé méjì ṣébì ni. bẹ́ẹ̀ni. ok máa bọ̀ màmá ìbí ọmọ méje so ibi ti wó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni ó ti wó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni ẹ tún wá tún mọ bẹ́ẹ̀ni àṣẹ yín lẹ́nu àwọn wọ́dúrópù yìí bẹ́ẹ̀ni máa gbé mi ó ń bẹ̀ yẹn bọ̀dá yìí so ṣé bí lẹ́yìn sún àbísálẹ̀ ń bí báyìí. ibi yàrá tí mò ń sùn náà nìyẹn. ṣe lè. tí mo sùn náà. now ó pọ̀ ní màmá yìí ọkọ wọn ti kú ilé gan ti wó tẹ́lẹ̀ ẹ bá wò dáadáa bẹ́ẹ̀ màmá yìí gbìyànjú wọ́n dẹ̀ try màmá ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó kú kí ló ṣẹlẹ̀ sí wọn. wọ́n síìkì náà ní o àwọn náà ní owó lọ́dúnwọ́ díẹ̀ àwọn yòókù ń bẹ lọ́ni wọ́n síìkì ní o. wọ́n síìkì ní. tó pọ̀ tí gbogbo dúkìá fẹ́ kankan tó kú. màmá kí lọ́jọ́ orí yín báyìí. n ti wà ní 80. 80 báyìí. bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń dá yín dúró jù gbogbo ẹ̀yin tẹ́ dàgbà tẹ́ dògbó ẹ jẹ́ abá màmá ìtún yàrá yìí sí ẹ wò màmá yìí try ilé yìí ti wó tẹ́lẹ̀ màmá wa gbìyànjú pé mi ì lè lọ mo ní màmá wa lọ gbalé kí lẹ́lẹ́ sí. mo ní ìlé lọ gbalé kí n fi lé sílẹ̀. kí ló dé. ẹ ràn mí lọ́wọ́ kí n wo gba àwọn olè mọ́tò wá já gbogbo yòókù lọ ni. iṣẹ́ wo lẹ ń ṣe báyìí kí lẹ fi ń jẹun báyìí. màmá náà mọ̀ ń tà n bá ti rà màmá lẹ́ ń tà àti kùndí mi ì sì rówó rà mọ́. so màmá kí lẹ fẹ́ lórí ibi táwa yìí. mo fẹ́ pé ọmọ nàìjíríà ràn mí lọ́wọ́ o ẹ wá bá ń tún ṣe ẹ̀yin náà dàgbà o gbogbo ohun tẹ́ ẹ fẹ́ láyé lọ́lọ́run ó ṣe fún yín lọ́hùn yẹn o ẹ dòólẹ̀ ẹ dọ̀lọ́lá ẹ ní ṣòfò ọmọ. àmín kí lẹ pè màmá. mo ní wọn ò ní ṣòfò ọmọ wọn ò ní pàdánù ọmọ àwọn ọmọ mi tó dàgbà náà ni ẹ ti fi mí lẹ̀. àwọn ọmọ yẹn tó dàgbà náà ti fi yín lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi o ṣàánú mi o. ẹ wo ẹja ṣe sílẹ̀ síbí mo fẹ́ obìnrin kan tó lè bá màmá tún yàrá ilé ṣe obìnrin kan péré abiyamọ kan péré tí òun náà jẹ wọn mọ obìnrin kan tó lè bá màmá tún yàrá yìí sí yàrá ẹyọkan ni o tó bá wọn tún ṣe tá a ṣe sílẹ̀ sí tá a rẹ tá a ṣe windows tí wọ́n kùn tí wọ́n gbé bẹ́ẹ̀dì sí yàrá ẹyọkan yìí màmá ò béèrè tó pọ̀ màmá ní bàbá tí n bá tiẹ̀ rí bì kan tún ṣe tí mò ń rí bí sùn ẹni tí màmá fi ń sùn ni ẹni tó fi ń sùn nìyẹn báyìí kò sí nǹkan kan mọ́ ẹni tó fi ń sùn nìyẹn ẹni tó fi ń sùn nìyẹn má bọ̀ ẹni tó fi ń sùn nìyẹn now ẹ ti rí pélé ti wo ẹ ti rí bó ti wo mama yìí try ẹ wo nǹkan tẹ bá notice ẹ lè pín ẹsẹ̀ mọ́ blọọkù yìí ni mama yìí try abiyamọ nìyí ẹ try mo kí yín ẹ má bọ̀ mo kí yín ẹ gbìyànjú ṣé ẹ jókòó ẹ pẹ̀lẹ́ yàrá tí mo kó yẹn obìnrin kan náà kò mú bì yàrá méjì yìí kí màmá ti yàrá yẹn bọ́ sí pálọ̀ bọ̀ sí yàrá n tó wà ń bẹ tẹ́lẹ̀ ní ẹ wò ṣé òjò ló já ní àbólè ló fọ. ìgbà tó wó ni. ìgbà tó wó mo rí náà ó ní ilé rẹ ó wó lulẹ̀ ni. pátápátá ó fẹ́ tọ́dún mẹ́rin kí n tó rówó ṣe. ó fẹ́ tọ́dún mẹ́rin tó ti wó kí n tó rówó mọ́ báyìí. màmá ò sọ pé kí wọ́n bá wọn kọ́lé ohun yín tán ti ṣe ìkákàn sọ́pọ́tì ẹ wò kákàn gbé wíńdò síbí ṣe sílì ká dẹ̀kun bíbà yìí ká gbé bẹ́ẹ̀dì sí ṣé bí lẹ́mọ̀lẹ́ fún bálọ̀ lẹ́mọ̀lẹ́ bẹ̀ fún yàrá lẹ́yìn yẹn ká wá ra ọjà díẹ̀ fún màmá ẹ wò mo bẹ̀ yín. wọ́n wọ́jà mi wá nulẹ̀ wọ́n wọ́jà mi wá nulẹ̀ àti gbọ̀ngàn wọ́n máa wá ń gbé ọjà mi. irú ọjà wo màmá àti kùndí ni. màmá àti kùndí bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀sì lè ta báyìí. mo lè ta o
wọ́n ó gbé wá fún mi ni. ẹ sì lè ta báyìí. bẹ́ẹ̀ ni. ẹ ṣọ́ màmá. bẹ́ẹ̀ ni mo lè ta. ẹ sì lè ta. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ká kọ́ tún yàrá ìsinmi. bẹ́ẹ̀ ni ẹ ràn mí lọ́wọ́ ojú òní tí yín o. àwọn ọmọ tó kù nǹkan tí kò ságbára ni. kò ságbára ni o. ságbára ni o. ságbára ẹ ra àánú gbà. màmá ṣé ẹ ní àkáǹtì. mo ní o. ṣé ẹ lè pè é. mo lè pè ní. iṣẹ́ olúwa níbo ló wà. kí lè fi sèbò kí lè fi sèbò ẹ. Alice Ọládẹ̀jọ account number. ok mo ti rí. o ní 3069713902 Alice Ọládẹ̀jọ First Bank ní àkáǹtì màmá 3069713902 3069713902 Alice Ọládẹ̀jọ lẹ́ẹ̀kan sí 3069713902 Alice Ọládẹ̀jọ First Bank. ẹ jọ̀ọ́ ẹni náà ní láre lọ́jọ́ alẹ́ yín o ẹni láre o ẹni dààmú o ẹni pòfo ọmọ o ẹni fojúsùnkún ọmọ yín o atẹ́gbọ́n ọ̀hún kò ní sọ owó òrìṣà ara yín gbogbo rere tẹ́ ń fẹ́ lọ́nà Ọlọ́run ó ṣe fún yín bẹ́ẹ̀ fẹ́ dánmọ́ lẹ̀ lọ́wọ́ Ọlọ́run náà wá agbára ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ni ẹ ṣàánú mi ni ẹ jọ̀ọ́ àtijọ́ àti mú gan-an Ọlọ́run ni mò ń bẹ̀ o oúnjẹ méjì ni mò ń jẹ lójúmọ́ ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin náà dàgbà o ẹ rà àánú gbà o. ẹ pẹ̀lẹ́ màmá ẹ má sunkún o ẹ rà àánú gbà á ra bẹ́ẹ̀dì náà ṣẹgbọ́ gbogbo nǹkan lè rà ìbá káǹtì ilẹ̀ ti pè yìí. bẹ́ẹ̀ni sóò náà ni bẹ́ẹ̀ni àkáǹtì tẹ̀ lónìí ẹ. ènìyàn 3069713902 3069713902 Alice Ọládẹ̀jọ First Bank. tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí sórí 07054900751 láti mọ ibi tí iṣẹ́ wọn dé. a fẹ́ pè mí ẹ pè mí sórí 07054900751 mo nílò obìnrin kan àbọ́kùnrin tí ó bá mọ̀ tún eléyìí kan ṣe ẹnìkan mélòó ẹnìkan mú yẹn kò sí tó pọ̀ mẹ́ sílì kan rẹ̀ kan ṣe lẹ́lẹ̀ kan ṣe wíńdò yàrá kan ní ìkejì náà lílé gbogbo bẹ́ẹ̀ ní ojú gbogbo pan gbogbo ẹlẹ́kẹ̀ ilé ọkọ wọn ni àwọn nìkan náà wà nílé ọkọ wọn kò sí àbí tẹ́lẹ̀ mi tó wà ní. rárá o èmi náà mo wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn lè bá mi gbé nígbà tá a ti ṣe gbogbo sílì wọn máa bẹ̀rù kó lè mọ́ wà bá wọn. ètò ìgbéyàwó kan tún wà níbí. rárá o ẹ̀yin nìkan náà níyàwó èmi nìkan ni o. ìyá nìkan ni ẹ bá ràn yá lọ́wọ́ ẹ ti rí bíúdì yẹn. ẹ ràn mí lọ́wọ́ ọmọ Nàìjíríà rere ẹ ṣàánú mi ebi ò ní pa yín o ẹni dáàmú lọ́wọ́ onírúkú yín wálé o ẹ̀yin náà ló kú ọmọ wálé o ẹ ṣàánú mi o ẹ síjú àánú wò. ẹ jábọ̀ wọn rẹ̀ ẹ jábọ̀ wọn sílẹ̀ màmá yìí ti try o ẹ rí i pé tuntun ni páànù yìí ẹ rí i pé tuntun ni màmá yìí ti try gan wọ́n ti try. màmá mo kí yín màmá mo kí yín gan o mo kí yín o ẹ gbìyànjú o àgbàlagbà bí yín ẹ̀rẹ̀ tuntun léṣe ẹja wa kún wọn lọ́wọ́ ilé ọkọ wọn ni ẹja kan tún yàrá méjì yẹn ṣe màmá ò lè pò ń bí ọkọ wọn wà ní ká má pò ń bí ìjàmbá ó ṣe léyìí ẹ bá ràn wọn lọ́wọ́ màmá ẹ pẹ̀lẹ́ màmá ẹ bá ń ṣe ẹ ká máa sọ pé God have mercy on me gbogbo ẹni bá wo fídíò yìí máa kọ sílẹ̀ pé God have mercy on me ẹ bá dìde àánú fún màmá ìkan wọ́n ṣe yàrá méjì yẹn dáadáa kàrí wọ́n kú ti ṣe wọ́n ti mọ̀mọ́ ti try ìgbà fún yín ẹ̀rọ mọ̀ ẹ pẹ̀ fún wa màmá ẹ̀rọ àánú wa kọ́ńdẹ̀ bẹ̀rẹ̀ ọjà wọn please share ẹ wá jọ o lè bá mi share dọ́dọ̀ ẹnìkan ẹni yẹn ó rí yóò dẹ̀ ṣe wọ́n láàánú tó bá dẹ̀ ti share olóore tiẹ̀ ní orí wọn náà aláàánú rẹ̀ ó rí ọ in the name of Jesus God bless you. ẹ rí i pé ó gbẹnu tán báyìí níbi tí ẹnìkan bá ti ń sunkún pé òun ò léyìn ibẹ̀ lẹ́lòmíì ti máa sunkún wípé òun ò rétè fi bo tòun ṣe rí pé ṣòro ṣọ̀tọ̀tọ̀ ẹ wo àwọn ìyá méjì yìí báyìí ẹ wo wọ́n wà lọ́rùn Àgbàlá Gabriel báyìí ṣùgbọ́n kì í ṣe ọrùn Àgbàlá Gabriel gan kọ́ ni wọ́n wà lọ́rùn Ọlọ́run Àgbàlá Gabriel ti gbé wọn wá síwájú Ọlọ́run pé kẹ́yìn ọmọ Nàìjíríà rere gbogbo ẹ̀yin ènìyàn lágbàáyé pátá tẹ́ bá fídíò ìpàdé kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ Àgbàlá Gabriel nílò ẹnìkan bóyá ọkùnrin tàbóbìnrin láti dìde ìrànlọ́wọ́ fún àwọn ìyá yìí ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan nígbà tá a bá share àwọn aláàánú àwọn olóore ìyá yìí wọ́n máa rí wọn wọ́n dẹ̀ máa ṣàánú fún wọn bá dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ náà aláàánú tiwa náà olóore tiwa náà tó máa fà wá sókè tó máa mú wa wọnú ògo wa lọ lórúkọ Jésù Ọlọ́run á ṣí àwọn kan wá o ẹ ṣe bá wa láìkì fọ́nrán yìí kẹ́yìn náà kẹ́ sọ gbólóhùn méjì tàbí mẹ́ta ohun tẹ́ bá rí sí fọ́nrán yìí láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.